ẹ̀yin tèmi nílé lóko lódò lẹ́yìn odi àfòyégbé rán rèé o ẹ tún máa bá ń ká lọ fún tòní ẹ fòyégbé ẹ fòyé digest ẹ. kí lèrè mi kí lèrè fìtílà tí ń tanná fún aráyé tídìí rẹ̀ kò róye ìmọ́lẹ̀ kí lèrè àbẹ́là gan tí ń ṣaráyé lóore tí kò ní gbẹ̀yìn kí lèrè àdùgán tó rẹrù ẹlẹ́rù lórí tó tún fara gbaná tí kò rẹni kí pẹ̀lẹ́ kí lèrè àrò tó sóúnjẹ jiná tán tá a tún dami sí kí lèrè wọn ọkọ roko títí ọkọ kòró ń jẹ pọ́nlá àdáyànà títí àdá kò rérè oko jẹ àdógbò oògùn sínú títí àdókòrò oògùn jẹ sanra ìwọ dẹdò ó bọ́ máa dẹdò kòró ń jẹ odò fi sara lóore ojú ń somi téré imú ń bójú sunkún afẹsẹ̀kọ lójú ọ̀nà ẹnu gbariwo ta ẹnu ń kíbò sí ajá pẹran lóko ẹnu ọmọ ọdẹ lọ́bẹ̀ ti dùn ẹrú rokoroko lóko ìwọ̀fà yẹ̀nàyẹ̀nà kí ni wọ́n mú bọ̀ ọbẹ̀ ọ̀tọ̀ lẹ́ni ọ̀ràn bá ọ̀tọ̀ lẹ́ni tó tẹ̀ràn ta lánà ta ní pariwo gan kí lè rí wa gan orí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ń lo bí ìkú sí ẹni ẹlẹ́ni látàrí ṣe lóore òde olóde laṣọ wówó lọ mo lè kú fún lágbájá mo lè bá tàmẹ̀dẹ̀wọ́ káà ilẹ̀ bó o lágbára tó o ṣe bó o láyà tó gbìyànjú rẹ̀ kí lè rí agbowó kà rẹ̀ aṣọ òfófó kò gba ẹgbà ẹnu ọpẹ́ dídú ló mọ kí lè rí rẹ̀ oore dára ní ṣíṣe àánú ṣíṣe yáàyè níwà ìwọ ọmọlúàbí gbayì láwùjọ kí ló fẹ́ẹ́ fi táyé lọ́rùn kí ló fẹ́ẹ́ fi káyé já ṣé bó o ṣe mọ ẹlẹ́wàá ṣàpọ́n má gbìyànjú láti táyé lọ́rùn oore tá a ṣe fàdìẹ kò gbé bó bá dàgbà tán ìtàn rẹ̀ yẹni lórí oúnjẹ owó rẹ̀ tá a bá tà á dára lákò ṣùgbọ́n bí adìẹ bá kú tàbí ó bá nù ń kọ́ kí lè rí wa gbogbo ara lọ kíní fi ránṣọ bí abẹ́rẹ́ bá kán yóò di àpatì bàtà mọ́ra ẹsẹ̀ lọ́wọ́ títí bàtà di èrò àkìtàn bó o pa ara rẹ nítorí ayé okú tú ẹ lásán aláyé ó ṣayé rẹ̀ ó dájú àbámọ̀ sì tún ni fún ọ bó o dọ́run kò ní káráyé ó mọ́ yẹ̀gẹ̀rẹ̀ tì sí ọ ọ̀pọ̀ olóore ló ti jìn sọ́fìn tẹni aṣọre fún kò rántí mọ́ torí ọlọ́run kò dé Sáúdí torí Jésù kò dé Jerúsálẹ́mù ẹni fi inú mímọ́ ṣoore ó yẹ kí inú mímọ́ gbà á síbẹ̀ wá lọ̀rọ̀ aráyé rí kí lè rí wa gan-an oore ṣíṣe tí ó yọ wá lẹ́sẹ̀ sílẹ̀ ẹ jẹ́ ká kárí bọnú oore tí ò ní wá lára ẹ jẹ́ ká yọ̀ǹda rẹ̀ oore ń dibi inú rẹ̀ sì ń siní dé bèbí ẹ̀wọ̀n kérédù àwọ̀ tó rántí olóore ǹjẹ́ kò ní jẹ̀yà báyìí kí lè rí wa gan-an.